Observer centralized. Ẹ jọ̀ọ́ má bínú wá. Ẹ bá dúró lẹ́gbẹ̀ẹ́ wọn, tá bá ti lọ lé wọn máa mú yín lọ. Ṣé tí wọ́n wà òkè ṣe wà òkè pẹ̀lú ọmọ ọ̀rẹ́ mi Olóòtú. Mami. Ma. Abẹ̀yìn lọ ẹjọ́. A lè pẹ́ rárá. A lè pẹ́ ẹjọ́. Ẹ má bínú. No problem. Bí Olóòtú ṣe jẹ́ sí Say your name, your pop. light, Yeah. camera, ọ̀gá mi ẹ pé action. Àwọn náà ló máa pè é. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà. Mo wà ń bíbá ẹ torí Olotu. My name is still remain Afeez Owo Seriki Ọlọ́pọlọ, you know. Olotu jẹ́ alákìkanjú èèyàn, ó dẹ̀ jẹ́ ẹni tó ń tiraka, tó ń gbìyànjú láti lè jẹ́ kí òun náà jẹ́ èèyàn ní movie industry. Ẹ̀rẹ́ni gbogbo ẹ̀dá tó bá ti nímọ̀ láyé yìí, ẹ máa karú wọn kún onílàákàyè èèyàn because kò easy kéèyàn tó kéwú kó tó mọ̀ kó tó ṣe wòlímọ̀. So gbogbo nǹkan yìí lọ́lọ́run fi bless Olóòtú. Torí ìyẹn làwọn náà ṣọ́wọ́ pé Olóòtú ò gbọdọ̀ máa ṣe double celebration ká máa wà ń bíbá ilé ni torí Olóòtú lèmi ṣe wà ń bíbá ilé ni torí Olóòtú lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe wà ń bíbá ilé ni torí Olóòtú lẹ́yìn tẹ́ tó kámẹ́rà jọ iná ẹ fi wà ń bíbá ilé ni láti lè rí kọ́ńtẹ́kìtì lọ́lọ́kùn òjọ̀kan ẹ̀dẹ̀ máa rí báyà ní rí yẹn irọ́ ni ẹ máa rí. Ìmọ̀ràn tí mo ní fún Olóòtú ni pé kó máa ṣe bó ṣe ń ṣe lọ kó máa yíwà padà ó ti ń súnmọ́ bẹ̀ díẹ̀díẹ̀ ó máa débẹ̀ tó bá débẹ̀ Ọlọ́run ní jẹ́ kó jọrẹ lójú torí wípé ìjọrẹ ní lójú burú gan tó bá bà lẹ́dà ní tí ó yẹ kéèyàn máa ṣe ó máa ṣe Ọlọ́run ní fìjọrẹ ní lójú kọ́ rẹ̀ tó bá ti débẹ̀ ó dẹ̀ máa gòkè á kọjá àwọn tóun náà ń wò lágbára Ọlọ́run ọlọ́láhùnà wọ́n àkùnrátà ìlà ìlà. Ẹ ṣe dáadé wa. Kí wọ́n á ní ìmọ̀ràn yín fún àwọn tó ń pògbé láti ṣe irú ayé? Ìmọ̀ràn mi fúnrú wọn ni wípé tí wọn bá tí tó kán má dàgbàlẹ̀ tó bá jẹ́ pé wọ́n mọ̀ pé àwọn ti tó lẹ́wù tó Olóòtú ń dé kó tó dàgbàlẹ̀ àbí wọ́n léèyàn ẹni tí ò léèyàn ò kí ń dàgbàlẹ̀ irun tó dàgbàlẹ̀ yìí o tí mo dẹ̀ mọ̀ wípé táwọn náà bá dàgbàlẹ̀ lásìkò tó yẹ kí wọ́n ṣe ojú òní tí wọ́n torí pé aṣọ ọgbà wọn la máa ń dá fún gbà ẹ̀bí ẹ̀rí pé mi ṣe pati lórí mọ̀ èèyàn Asiri mi na Afeez Owo Seriki Ọlọ́pọlọ. I'm a movie actor, movie director, a writer, a producer. Thank you. Bẹ́ẹ̀ lọ́wọ́ mi kò tí ì tó rárá o. Yàrá bí máa fórè ọwọ́ mi pa mí lẹ́kún. Oore tó ń bẹ lọ́wọ́ tún mi kò tí ì tó rárá o. Tàlàfíà ọwọ́ mi dákun túbọ̀ jólékún o. Ṣàánú mi fi mí dára táwọn ẹni mi àrí o. Tí wọn ò ní choice ju kí wọ́n kí mi kóríire. Fọlákún ọ̀la ọwọ́ mi dákun máma jẹ́ òdìn. Daṣọ àánú rẹ̀ bòmí àánú làgbà oore. Oore tó ń bẹ lọ́wọ́ mi kò tí ì tó rárá o. Yàrá bí máa fórè ọwọ́ mi pa mí lẹ́kún. Alhamdulillah Rabbil Alamin. Orúkọ mi ni Olotu Yusuf Olamide. Nǹkan tí à ń ṣe ní èní òun náà ni 2-in-1 program, album launch and birthday celebration. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan rò pé ní ni birthday mi July 24 ni a ṣe birthday, èní ni a ṣe celebration pẹ̀lú album launch àti àpàkọ́lé ẹ̀ ní áńgẹ́lì mi. Nǹkan tó jẹ́yàlẹ́nu fún mi òun ni wípé lálàkọ́kọ́ ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alhamdulillah rabbil alamin nítorí pé ọ̀pọ̀ èèyàn ni wọ́n dá ọjọ́ tí tọ́lọ́run ò kádàrá kí wọ́n di ọjọ́ náà. Ọlọ́run tó wá kádàrá kí àwa di ọjọ́ ènìyàn náà ni ọba tí a dúpẹ́ fún. Inú mi dùn nítorí pé mi ò believe pé àwọn èèyàn lè turn up fún tó tó yìí. Ẹ̀wọ̀n pé yín ò ní da títí kó má níbi tó kù sí. So kọ́lọ́ má ṣàlàyé ṣàánú ẹnìkan kan. In fact gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bí ó sì ń jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi láti àárọ̀ tí mo ti dé nítorí pé mi fúnra mi ò tiẹ̀ mọ̀ pé mo ní adúrò èrò tí ó tó yìí. A pe Alhaji wa àpọ́nlé ànábì wọ́n dá a lóhùn. A pe Alhaji wa Sauti Arẹwà wọ́n dá a lóhùn. A pe Alhaji wa Lateef Adédìméjì gbogbo wọn náà dá wọn lóhùn. Ẹ rí pé àfikínú wa máa dùn kí a máa
dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹjọ́ lólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ à ń retí ẹ̀yin tó kù nígbà tí àwọn tí wọ́n ti débi tí wọ́n ti wọlé ẹ dákun torí ànábì ọlọ́run ní dójú ti ẹnì kọ̀ọ̀kan wa àmín àmín àmín. ìmọ́lẹ̀ dé méjì ọ̀gá wa adélujára. ó tún wá wò wípé ọkọ̀ tọ́lọ́run rà fún mi kìí ṣe kan mí ó wò wípé ọkọ̀ tọ́lọ́run rà yìí kìí ṣe torí kankan kìí ṣe lórí kankan kìí ṣe sọ̀búnù kìí sì ṣe kúrìbánù ó wò wípé ọlọ́run ló mélé ìwà kìí sì ṣe dásàmí àwọn olùsìnkájà dásàmí títí wọ́n tún wá lọ́lẹ̀ jẹ́ dásàmí títí wọ́n tún wá yọkùn la ilaha illallah ẹ̀sìn yorùbá ní Muhammad àrí èèyàn méjì tó mọ́ wà lùkùránì wá bá ti pọ̀ tó lẹ́yìn àlùkùránì sì ni ó yanjú ọ̀rọ̀ gbogbo wa tá a bá mọ̀ bẹ́ẹ̀ kùránì ni ó yanjú ọ̀rọ̀ gbogbo wa mọ́ kí ìwọlé wà bí ó yá ẹ̀ bismillah. Akala ayro wa yayo. Everything ti máa sí ó ti ṣe àbí a máa tún sọ àbí létà. Ṣé ní kọ̀dẹ̀ fẹ́ ṣe fún mi àbí tí wọ́n tún ká ṣé ti ti ga ọlọ́run gbé ọ̀nà ga ibi tó ga jù bẹ́ẹ̀ lọ ń bẹ lọ́dọ̀ ọlọ́run gbé ọ̀nà jù bẹ́ẹ̀ lọ la hawla wala quwwata jákè ìjádùn àgbáńlá ayé ni wọ́n ti mọ̀ ọ́n náà ọlọ́run níjó máa jẹ́ fóun náà ìṣọ́kì ẹ yóò bá ná Muhammad kó pariwo mo kíkàlẹ̀ alhaji àwọn ògo ànábì ọlọ́run níjó bàjẹ́ mo kí àlùfáà mo kí. wọ́n á ní pé kẹ́ ẹ máa kẹ́ ẹ gbé sílámù wọ bẹ̀ kẹ́ ẹ máa wá gbé sílámù kan nínú eré yìí mo sọ fún yín lónìí pé bẹ́ẹ̀ ti ṣe lè máa ṣe o ẹ má yí padà o bẹ́ẹ̀ bá ń ṣe lọ bẹ́ẹ̀ o súnmọ́ yín pé ìsìlámù ní kú látọ̀dọ̀ yín ẹ̀mí wá balẹ̀ lọ́dọ̀ yín pé ìsìlámù ó máa ń ga lọ ní fánù kẹtẹ́yìn náà kò sí nílẹ̀ yòó tí lè ṣe náà wà ọ̀rẹ́ sí náà wà nínú eré ìtàgé ẹ̀jẹ̀. Owó kámẹ́rà gbé kámẹ́rà kú wájú. Mo kí ìwọlé àlejò pàtàkì wa tí wọ́n wọlé bọ̀ wá. Ìpè kí wọ́n máa wọlé kí wọ́n máa rọra. Mo kí Káyọ̀dé Adébáyọ̀ gbẹ̀ni tí o bá mọ ọ̀gá olóòtú ló wọlé ń. Allahu akbar. Ẹni tí o bá dá ọ̀gá olóòtú mọ̀ ọ̀gá olóòtú ló wọlé yẹn. Mo kí ìwọlé ọkùnrin ọlọ́run. Ké alubarika. Ké alubarika. Ẹ̀wọ̀wọ̀. Ọlọ́run ní jẹ́ dá padà sẹ́yìn o. Ọlọ́run ní kàn rọ́ yín mọ́ ní bá sí o. Ẹwà wo lálára èèyàn. Ntọ́lọ́run ti ṣe tó ti parí lọ́rọ̀ yín. Gbogbo ntọ́lọ́run ti wá fọwọ́ yín ṣe báyìí. Tẹ́ ń wò tínú yín dùn. Ọlọ́run má jẹ́ máa wò kínú yín má bàjẹ́ mọ́. Gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti ń jí tẹ́ ẹ bá ń sùn ìdùnnú lẹ́ẹ̀ máa bá jí bá sùn. La hawla wala quwwata. Akí ń gbẹ́kẹ̀ káàbọ̀ o. Ẹ lọ lè jòkó náà ń bọ̀ lọ́dọ̀ yín pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọ̀gá olóòtú nù. Nínú àgbàfà nínú tíátà lénìí tó ń lo kéwú tó ń lo mímọ̀ tí ohun dè báwọn sì ń bẹ́ ń bẹ́ àyáyé wa ẹ̀ ń yè. Ọlọ́run ní yóò bàjẹ́ wọlá nínú Muhammadu ọlọ́run ọ̀rọ̀ yanjú láàrin wákàtí kan. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.